good morning, good afternoon, good evening. This clip is titled Alleged Regional Government Bill in Circulation, if true, overtaken by events. A document alleging to be a bill submitted by Bola Tinubu to the National Assembly seeking to reverse and to amend the 1999 Constitution and give regions independence from the central. In other words, going back to regional government arrangement. It's in circulation all over the social media. If this bill is true, and I hope it is true, my message is clear that the bill has been overtaken by events. What preponderance of Nigerians need now is not regional government, but they want an independent country of their own. Regional government belongs to the past. Currently, the agitation is for self-determination, for all regions, ethnic nationalities wishing to have their own country. Anything short of that is chasing the wild goose and will not pass the passage of time. I will not see the daylight. Indeed, what Nigerians are going through now, the way and manner we are being collectively mismanaged, we are being assaulted, we are being pauperized, we are being reduced into pitiable combustible materials, we are being reduced into beggars, into slaves by the Bola Tinubu regime is emboldening many of us who were formerly against breaking of Nigeria into smaller nations. We are now reversing ourselves. Majority of us, including myself, who was formerly against smaller nations out of Nigeria, is now fully committed to having Nigeria broken into different countries out of choice or out of compulsion, so that we can go and manage ourselves in our own way, in our own speed, in our own style, cognizance of taking into consideration our culture, our beliefs, our socialization, our meaning, if you like. We are tired of a central government where everybody has been made to become a slave. Everybody has been used, except the few who are milking the country high, empty, and dry, who are stealing our collective patrimony, collective resources, who are sending us fear and terror, who are deceiving us every day, every night, every hour, every week, every month, all year through. Therefore, those who are thinking that a bill to take Nigeria back to the are doing any favor, they are making the biggest mistake. That is not what Nigerians need. What Nigerians need is dissolution of Nigeria into smaller nations, out of choice or out of compulsion, in peace, not in pieces. Not in Anything pieces. short of that will not see the light of the day, will not address the current challenges, will only be postponing the evil day. Enough for the wise. Yari baba mo ṣe salamu alaikum. Mo ṣe salamu alaikum sí gbogbo ẹ̀yin ọmọkọlẹ kóòtù òjíire. Gbogbo ẹ̀yin olóye, ọlọ́gbọ́n, onímọ̀, onílàkàyè, gbogbo yín pátápátá ni mo kí. Láì yọ ẹnikẹ́ni sẹ́yìn, ṣé gbogbo yín náà lẹ ti gbọ́. Ọ̀kan nínú àwọn gbòógì Fúlàní nìyẹn o. Ọ̀kan nínú àwọn olórí wọn nìyẹn o. Ẹ gbọ́ ohun tó sọ. Ó ní kí everybody lọ láyé ẹ̀. Ní peace, not in pieces. Ó ní Nigeria of nowadays ní ọwọ́ ìjọba Tinubu. Ó ti di ìjọba asọnidi ẹrú yàtọ̀ sí àwọn tó ń ṣe kíni tí wọ́n ń jẹ ìlú yẹn. Yàtọ̀ sáwọn tó ń jẹ ìlú yẹn tó jẹ́ ká. Nígbà táwọn bá ń sọ fún yín wípé àwọn kan ni wọ́n ń gbádùn Nàìjíríà. Àwọn kan ìyà ni wọ́n ń jẹ, ẹni ká mórí wá ká gbọ́rùn. Ẹ máa ní náà láì. Ṣé bẹ́yìn náà ti rí sí mo kò wá bá yín gbẹnu sí máìkì ni. Ẹgbọ́n kan tí máa ń sọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí sí amalgamation á sọ wípé ó ti expire. Àwọn kan ní irọ́ ni ìṣẹ̀bá amalgamation mú. Ní President Bola Ahmed Tinubu ló ti ń sá sókè sá sódò. Sá sí wá sá sẹ́yìn láti tún lọ kọ̀ mí.
wọ́n ti sá kíjokíjo bó ṣe máa kọ amalgamation mi gbogbo ẹ̀yin tẹ́ rò bí Tinubu ló máa yọ yín lóko ẹrú gbogbo ẹ̀yin tẹ́ rò bí tí Tinubu bá débẹ̀ láyé yẹn ní ìtumọ̀ ẹ̀yin tẹ́ rò pé tí Tinubu bá débẹ̀ lẹ máa jẹ́ èèyàn láyé yín ẹ wá ayé yín lóde ẹ̀yin bàbá ẹ bá mi share information ṣe rí lọ́wọ́lọ́wọ́ tèmi lady kí n bá yín sọ̀rọ̀ yìí first lady Olúrẹ̀mí Tinubu àti ìyàwó gọ́fúnà 10 ní Nàìjíríà wọ́n wà l'Amẹ́ríkà báyìí wọ́n dẹ̀ máa padà sí Nàìjíríà kó tó di October 1st mo ń sọ ilé fún yín information tó confirm ìyàwó president Bola Ahmed Tinubu àti ìyàwó 10 governor in Nigeria wọ́n wà l'Amẹ́ríkà báyìí kí ló lọ ṣe kí ló ń bá ká ṣebí nínú kò sówó lù ṣebí nínú owó yẹn tí ò sí yẹn náà ṣebí òun lọ fi wọ plane káàkiri òun lọ fi hold meeting látara wípé kí ni wọ́n fẹ́ kí àwọn ọkọ wọn kí wọ́n sọ pònù wọ́n wá sá kíjokíjo àwọn náà wá ń ṣe wípé obìnrin rere láwá ọwọ́ sá kíjokíjo ọ lọ sí wá wọ́n lọ sẹ́yìn wọ́n lọ Sókótó wọ́n lọ Mẹ̀dúgùrí wọ́n lọ tẹ bọ́tìnì bí ìwọ̀n yóò ṣe ní bólóko ẹrú bí àwọn ọkọ wọn bí wọn ò ṣe ní sọ ipò nù bí wọn ò ṣe ní sọ agbára nù eré tí wọ́n sá nìyẹn o wọn ò sá eré pé báwo náà ṣe máa ṣe tí ìyà ò ní jẹ mẹ̀kúnnù mọ́ wọn ò sá eré pé báwo náà ṣe máa ṣe tí gbogbo àwọn ọmọ máa wà well educated wọn ò sá eré pé báwo náà ṣe máa ṣe tí gbogbo àwọn àkàndá tí wọ́n máa níṣẹ́ lápá wọn ò sá eré pé báwo làwọn arúgbó báwo náà ṣe máa rí ìtọ́jú ọ̀fẹ́ wọn ò sá o wọn ò sá eré pé àwọn tó graduate bí wọ́n ṣe máa rí iṣẹ́ eré bá àwọn ọkọ wọn bí wọn ò ṣe ní sọpọnù bí power ò ṣe ní bọ́ lọ́wọ́ wọn nítorí wọn ò fẹ́ kẹ́ bọ́ lóko ẹrú wọn ò fẹ́ kẹ́ bọ́ nínú ìyà wọ́n ti mọ̀ pé táwọn ọkọ wọn bá ti lè lose power tó lose ipò ó ti tán nìyẹn o ẹ ti lọ o ẹ ti bọ́ lọ́wọ́ wọn nìyẹn bí àwọn kan ṣe ń fojoojúmọ́ sá kíjokíjo tí wọ́n lọ mítìnì tí president Bola Ahmed Tinubu tí yẹn náà fojoojúmọ́ tó fi ń sá eré pé kọ́ lè ṣe amalgamation míì nípa títí èyí eré tí bàbá Tinubu sáǹsì nìyẹn bí wọ́n ṣe máa sign another amalgamation bí wọ́n ṣe máa sign another amalgamation ẹ̀yin Yorùbá ìjí tí wọ́n bá ti lè lọ sign another amalgamation gbèsè dé okùn ẹni tó fẹ́ gbà wá okùn bá ṣe fẹ́ bọ́ okùn bá ṣe fẹ́ rọ́nà lọ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ sign amalgamation míì ẹ̀yin ọmọ Yorùbá tàtà tí wá ti bá wa ti rógo àti rúgi oyin àti wọ wàhálà eré ohun tí Tinubu dẹ̀ ń sáǹsì nìyẹn kọ́ṣà lè sọ wípé lásìkò títí ẹ̀ yìí kóhun náà lè padà pẹ̀lú àwọn tó máa jẹ́ bàbá sàlẹ̀ fún Nàìjíríà kó lè padà ṣe ti 2027 òun ni president Bola Ahmed Tinubu ṣe ń sá kíjokíjo láti wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe máa sign another amalgamation eré ohun tí bàbá yẹn ń sá nìyẹn o ó ti mọ̀ pé tóun bá ti lè ṣe tóun succeed pẹ̀lú another amalgamation tóun succeed kò sí bó ṣe fẹ́ ṣe òun máa tún lọ ní 2027 eré bí Tinubu ṣe máa lo 8 years sí ẹ̀ pé òun ni Tinubu ń sá o Tinubu ò sá eré bẹ́ẹ̀ ṣe máa bọ́ nínú ìyà bọ́lá ń ṣe máa fi òpin síbànújẹ́ yín lu Nàìjíríà bọ́mọ ẹlẹ́ran bí ò ṣe ní jẹ gungun mọ́ bí ọmọ aláṣọ ò ṣe ní wọ àkísà gbogbo àwọn olóṣèlú yóò máa sà bẹ́ẹ̀ dẹ̀ la ké tó la yányányán la sọ fún yín wípé àwọn pípù yìí òòṣà wọn ò lè gbè yín ṣèbí wọn lóòṣà tí ò bá gbèyàn á ṣèyàn bó bá ṣe báyàn àwọn eléyìí ò gbè wá wọn ò dẹ̀ tún ṣe wá bó ṣe bá wa àbí Tinubu ṣe wá bó ṣe bá wa Tinubu bá wa ní ìbá wípé petrol 165 per litre Tinubu gbé wa kúrò ní 165 per litre o ó gbé wa lọ sí 1000 naira per litre Tinubu bá wa nígbà tára àpò ráìsì ní 40,000 35,000 Tinubu gbé wa kúrò bẹ̀ mo sì rántí ráìsì tí mo rà last sílé ní October last year tí mi ò jẹ́ tán tí mo fi dèrò ìlú Canada I bought it 33,000 naira per bag àpò rẹsì lèmi máa rà sílé I bought it 33,000 ni mo fi sílẹ̀ síbẹ̀ tí mo fi kúrò lé mi ò tí lọ́dún kan lẹ́yìn odi o àpò rẹsì ti di 90,000 80,000 ó ti rà 100,000 kiri ìjẹ́ Tinubu gbẹ̀yìn ṣọ́ṣe wá bó ṣe bá wa ike ọ̀dà gàrí à ń rà ní 1,800 gàrí Ìjẹ̀bú tó máa gbáyàn létí gidi
tó contain ní di sugar ẹ ṣá ti dà sómi tútù òun lè máa rà ní 1,000 naira ike ọ̀dà o Tinubu fọ̀ pé wọ́n bá yín sọ ike ọ̀dà gàrí di 4,000 gàrí fún ara wá di cocaine ó di tó jẹ́ pé olówó ló ń jẹ gàrí sìn iṣu tá à ń ra iṣu tó máa tóbi dáadáa tó sanra tó gùn dáadáa tá máa rẹ yọkan ní 1,000 Tinubu bá yín sọ di 7,000 10,000 ẹjọ́ ṣé òòṣà wọn gbé yìí ṣé wọ́n ṣe yín bọ́ ṣe báyìí wọn ò gbé yín wọn ò ṣe yín bọ́ ṣe báyìí wọ́n da gbogbo orílẹ̀-èdè sínú ìlà yìí lọ wọn ò wá solution bí changes díẹ̀ tí ẹ̀ ṣe máa dé bá Nàìjíríà tí gbogbo nǹkan tó já lọ síwájú tó máa já padà sẹ́yìn wọn ò máa wá solution yẹn ohun tí àwọn fojoojúmọ́ sá eré ẹ̀ sìn bí wọ́n ṣe máa tún jẹ president ní 2027 Bọ́lúrẹ̀mí Tinubu bó tún ṣe máa jẹ first lady wọ 2010 eré tó Lúrẹ̀mí Tinubu sá nìyẹn o gbogbo àwọn ìyàwó gọ́fúnà tí wọ́n wà ń bẹ̀ sìn báwọn náà ṣe máa lọ lẹ́ẹ̀kan sí táwọn kan wọ́n máa lọ sí eré ohun tó ń sá nìyẹn o omi ń gbé àwọn èèyàn lọ àwọn èèyàn ti wà homeless wọ́n ti wà kí ló tuntun ti pé wọ́n ní ìyá wọ́n ní bàbá mọ́ omi ti gbé gbogbo ẹbí wọn lọ wọ́n sá eré bí wọ́n ṣe máa help wọn láti lè make sure wípé wọ́n bọ́ nínú ìyà yẹn o wọ́n sá eré yẹn fún wọn o gbogbo àwọn first lady àwọn gọ́fúnà wọ́n sá eré ní pé káwọn ti help yín o òòṣà wọn ò gbè yín kò tún ṣe yín bó ṣe bá yín ẹ̀ẹ́dẹ̀ tún wá jẹ́ kí iye yín ṣí wípé kò sí kankan tó ń jẹ́ wọ́n Nàìjíríà mọ́ kẹ fún ara yín bọ́ síta kẹ fight for your right you are waiting for Sunday Igboho lórí irọ́ ẹ ń tanra yín gbogbo yín jókòó síbẹ̀ ẹ ń retí Sunday Igboho Sunday Igboho Sunday Igboho ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru ẹ ń wá ọmọ ọlọ́mọ tẹ máa lọ tì sẹ́nu ikú tẹ máa yọ ṣọ́ọ̀kì lẹ́yìn ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ èyí tó yẹ kó everybody fi bọ́ síta sìn kó ní kálukú sọ̀rọ̀ sókè kẹ fún ara yín gba ẹ̀tọ́ yín lọ́wọ́ ìjọba Nàìjíríà amalgamation tí wọ́n ń sá eré bọ́ tún ṣe máa fi yà another 100 years ọlọ́run o chai àti wọ́ another 100 years mi bẹ́ẹ̀ tún ṣe máa fi jẹ ìyà gidi ìbáwá dìgbà yẹn kẹ wá bẹ̀rẹ̀ sí ní ra petrol ní 5,000 naira per litre ní choice mọ́ o wọ́n ti tọwọ́ bọ̀wé mi fún yín o wọ́n ti tọwọ́ bọ̀wé ẹ máa fara dà á bó bá da ẹ gbà bẹ́ẹ̀ kò da ẹ gbà bẹ́ẹ̀ wọ́n ti tọwọ́ bọ̀wé yẹn èyí tó wáyé kí gbogbo everybody fi jíǹsì yìí ká wake up ká fún wa lọ fight you people you were inside there àwọn tó tún jà fún yín kí lẹ fi sọ fún wọn ó tiẹ̀ tó àwọn òpònú tó láwọn ti gba nation kábíyèsí ọlọ́run ayọ̀ ẹni mímọ́ funfun báláwú àkàwé ẹ̀ ò sí láyé lọ́run o ẹ̀ tí ń bẹ ẹ̀ ó máa bẹ ṣẹ́ni tí bá ti rántí ọ̀rọ̀ àwọn yẹn bí wọ́n ṣe kú fún iyè ríra tó orin ọpẹ́ ló máa ń jáde lẹ́nu mi pọ́nlọ́run máa tóbi lọ́ba o so àwọn èèyàn lè gọ̀ títí kí wọ́n dẹ̀ máa bá yí báyìí 2024 máa ti ń lọ àwọn tó láwọn ti gba nation ọmọ wà lórí social media yìí kọ́ dẹ̀ ṣe ń tẹ̀lé wọn ràbàràbọ̀ yẹn náà lẹ máa gbé títí pẹ̀lú irọ́ United Nations tó máa fi sign another amalgamation tó máa fi sign another amalgamation inú ràbàràbọ̀ yẹn náà lẹ máa wà ẹ ti gba nation gbọ́ tí Donald Trump sọ ni Donald Trump ní kí Tinubu support òun next week inshallah Donald Trump lọ Nàìjíríà ẹ̀yin kan dẹ̀ lẹ ti gba nation United Nations mọ̀ sí anyway ṣàbíyá tí Donald Trump bá dé ní next week sí Nàìjíríà bóyá wá bá wa announce ẹ̀ pé tó Tinubu o ìlú tó ń ṣe lórí ìyàwó kan ti dá dúró lórí irọ́ ẹ̀yin yóò dé ń tọ́ráyé ìran Yorùbá ni mo rí tẹ máa rí ikú tó máa pa yín báyìí tẹ́ẹ̀dẹ̀ máa sọ wípé Ọlọ́run ṣé ẹ máa farada ẹ wo báwọn Biafra ẹ wo báwọn pípò yẹn bí wọ́n ṣe mú gbogbo ẹ̀ wọn ò relent wọn ò jẹ́ kó sún wọn wọn ò jẹ́ kó rẹ̀ wọ́n wọn ò jẹ́ kó sún wọn wọn ò jẹ́ kó rẹ̀ wọ́n wọn ò jẹ́ kí wọ́n fi anything tọ̀ wọ́n ẹ lọ wo action àwọn Biafra ẹ lọ wo ipa táwọn Biafra ń kó go and see what they are doing
Àwa Yorùbá, what are we doing? Ọ̀tẹ̀. What are we doing? Ìbàjẹ́ ọmọlàkejì. What are we doing? Ọ̀rọ̀ tí ó kàn wá lọ́wọ́ tí ó kàn wá lẹ́sẹ̀. Àfi tó yẹ ká rán sílẹ̀. Àrán. Ṣé bá ṣe máa continue? Àwọn kan dẹ̀ wà nínú Yorùbá nation yìí. A lot of people don't know them. Wọ́n dẹ̀ gbìyànjú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wípé kí ìwọ Yorùbá bọ́ lóko ẹrú. Gbogbo owó ògùn tí wọ́n ní ni wọ́n mú sórí struggle yìí, ni wọ́n fi ṣàánú àwọn ọmọ Yorùbá. A lot of people ní diaspora ṣe mọ ohun tí wọ́n face. Ẹ̀yin tẹ́ wọ́n wà ní Nàìjíríà tó bá sọ fún yín pé jáde ṣe protest ó di kọ̀. Ẹ jáde ẹ ṣe rally ó di kọ̀. Ẹ̀yin dẹ̀ nìyà ń jẹ jù. Ẹ̀yin gan lè tún bá wọn dìtẹ̀. Tẹ́ bá ti rí 1,000, 2,000 tẹ́ máa ná lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀mùtí yín ti gbàgbé ìṣẹ́. Ẹ máa dá kèrègbè borí ni straight. Àgà tẹ́ bá ṣe wáyé jà wá lọ rí 10,000. Àfi bí pé 10,000 yẹn lẹ máa ná tí Jésù máa fi dé. Owó tí ò tó yín ná láàrin 24 hours. Ẹ wá gbàgbé pé ìyà ń jẹ ìran yín. Ẹ gbàgbé ojúṣe tó yẹ kẹ́ ṣe bí ìran yín ṣe máa bọ́ kúrò lóko ẹrú. Bẹ́ẹ̀ ṣe máa dá dúró, bẹ́ẹ̀ ṣe máa gbòmìnira. Bẹ́ẹ̀ ṣe ní kọ̀ntínú àti máa jìyà. Ṣé wọ́n fi orí títí wa wọn mọ́ ni wípé a lè lówó? Ṣé wọ́n forí tí wa wọn mọ́ ni wípé a lè jẹ́ sẹ́nítọ̀? Gbogbo àwọn yúùtù tí wọ́n kàwé àkàkọ́ akátá. Torí kí ni wọ́n ṣe kàwé? Kì í ṣe pé láti làlùyọ ni. Kì í ṣe pé láti fi jẹ́ ènìyàn pàtàkì láwùjọ ni. Why tí gbogbo àwọn bàbá tó kú mà kú àmọ̀nà wọn má lọ? Tí wọ́n takú tí wọ́n ò fi ọ́fíìsì sílẹ̀. Why tí gbogbo wọn ò kúrò níbẹ̀? Kó jẹ́ káwọn ọ̀dọ́ kí wọ́n take over. Why? Why? Gbogbo àwọn arúgbó yìí, èyí lè jẹ́ ká wà tọdún tó ti ń lédi wá bọ̀. Ó ti fi hàn wípé wọn ò lè bá wa ṣe kó dáa. Ìlú ò lè tọwọ́ wọn dá. Ìlú ò lè torí wọn dá. Ó máa bàjẹ́ sí ni. Ìlú máa bàjẹ́ sí ni. Dìbò táwọn bàbá ìbá ṣì wà ń bẹ̀. Gbogbo ẹ máa turn upside down ni. Ìyá máa jà àwọn èèyàn ni. Now ẹ wò ó sìn. Ìyàwó gọ́fìnà kan bọ́ síta. Next gọ́fìnà tó fẹ́ jẹ. Ẹ jẹ́ sáré yà wá ní fídíò kẹgbọ́n tó sọ. Ẹ bá mi ṣí ètò. Ẹni tó fẹ́ jẹ next first lady Ọ̀yọ́ state àbí kìí ṣe ni mo rí tí wòye ti fẹ́ jẹ lọ. Mo ń bọ̀ máa gbé wá ń sìn. Ẹ bá mi pín ètò yìí. Àwọn ní mẹ́sẹ̀jì, ó máa dá mẹ́sẹ̀jì bóyá ní yẹ́yẹ́yẹ́yẹ́. Mo fẹ́ wo ìyàwó state tó jẹ́ ni Ọ̀yọ́ state governor. Next person tó fẹ́ jẹ Ọ̀yọ́ state governor. Only running for the governor of Oyo State in the next election, speaking to the people in their language. Màá gbé fídíò wá fún yẹn, ṣì máa gbọ́ o. News gan gbé. Only running for the next governor of Oyo State in election, speaking to the people in a language. Ẹ jẹ́ ká play video náà. Ẹ jẹ́ gbọ́ ohun tó sọ. Ẹ jẹ́ gbọ́ nǹkan tí first lady, next first lady tí Ṣèyí Mákindé bá ti kúrò bẹ́ẹ̀, governor tó fẹ́ take over, first lady ẹ̀ lẹ́fẹ́ gbóhùn ẹ̀ ó yá. Wọ́n ní ta ní bàbá rẹ̀ á lè pè ní bàbá rẹ̀ á lè pè bàtàṣì. Ẹni bá rántí bàbá tèmi ó ṣe dáadáa ní òṣèlú. Wọ́n bí mi sí Ìbàdàn, UCH náà bí mi sí. Èbó nìyá mi, Sàríyù ló kọ rẹ̀. Ó gbọ́ Yorùbá jù mí lọ. Ó lọ kọ́ ni because kò fi àṣà wa ṣeré. Wọ́n bí mi sí UCH, mo lọ Ìbírẹ́ Nursery and Primary School ní Fẹ́lẹ́lẹ̀, mo tún wá lọ St. Louis Grammar School Mọ́kọ́lá Ìbàdàn. Mo wá lọ ka yunifásitì mi ìlú òyìnbó because yunifásitì Nàìjíríà ìmọ̀ bó ṣe ń lọ ọdún 3 ọdún 8 àti graduate. Gbogbo yẹn pátá ni màá change. Mo wá lọ ka social work and welfare. Mo tún kọ́ bó ṣe ń tò ìlú nílùú òyìnbó tí mo tún wá fi padà wá. 39 years old ni mí, àmọ́ ọgbọ̀n ọdún nú ẹ̀ ni mo ti ná Nàìjíríà. 9 years nìkan mo lò ń lu èbò. Èbò ò ní ìdìrànlọ́wọ́ mi. Wọ́n ní Bọ́láńlé gbogbo wàhálà tó ń ṣe kápò wà ń lu èbò ni wàá ti di mínísítà. Ìlú yẹn tó obìnrin ló darí wọn. Kò sí tó ń jẹ́ mẹ̀kúnnù, kò sí tó ń jólówó. Olówó ń gun train, olówó ń gun bọ́ọ̀sì nílùú òyìnbó. Àmọ́ níbi tán bá ti gun mọ́tò 10 tán ti fọlọ́pàá lé yín pẹ̀lú siren lórí títí wọn ti rìn. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé o, ẹ̀yin tẹ́ wà nù yàrá yìí, mo wá jagun fún yín ni o. Mo wá jagun fún yín ni o. Èmi ni Jagaban mẹ̀kúnnù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ bá gbà fún mi. Mo fẹ́ rí i pé
Ọ̀yọ́ ló ń sọ̀rọ̀ yẹn. Jagaban Ọ̀yọ́. Ṣé gbójú mi padà ságbo? Okay. Báwo lẹ ṣe fìlẹ̀ sí? Ṣé ti ráyé wa lóde? Jagaban ìpínlẹ̀ Ọ̀yọ́. Jagaban ìṣòro woman yẹn. Ṣé ìyẹn lè ṣèlú dáadáa fún yín? Ṣé tí ẹ bá débẹ̀ tán, òun tó láwọn èèyàn lo sírin 10, ṣé kò ní lo 100? Ṣé kò ní lo 100? Ṣé gbogbo ayé ta fẹ́ continue àti máa gbé nìyẹn? That is your next governor in Oyo State o. Next governor. Àwọn tó máa rúlu Oyo State nù bí Ṣèyí Mákindé bá gbé báàgì ẹ̀. Ẹ wo ẹnu lẹ̀, wo ẹnu ọkọ́. Ẹ wo nǹkan tó sọ jáde lẹ́nu. Bólúrẹ̀mí Tinubu ṣe sọ fún wa nìyẹn pé àwọn fẹ́ lọ gbọ́n ìyà yín mẹ̀kúnnù dànù. Kí ló wá padà ṣẹlẹ̀? Àwọn onídòwò yín, the same strategy ni gbogbo wọn máa ń lò fún wa. And then continue àti máa fall into that trap. The same strategy, the same topic. Àwọn fẹ́ help ni, àwọn òkòwò jẹ, àwọn wà òkè, àwọn lówó, àwọn lọ́lá, ewélé náà sìn. Òyìnbó ni ìyá òun dídì lọ kọ́ èdè Yorùbá ni. Ìyá òun gbọ́ èdè ìgọ́jú òun lọ. Bàbá òun lọmọ Ọ̀yọ́ State. Wọ́n bí òun sí UCH. Òun fẹ́ wá help ni, òun fẹ́ jẹ́ Jagaban fún wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbọ̀nyà dànù. Ṣolúrẹ̀mí Tinubu ò sọ jù bẹ́ẹ̀ lọ fún wa. Àtìgbà tó Olúrẹ̀mí Tinubu ti débẹ̀ kí la gain rẹ̀, kí la achieve. What is our achievement? What has she done to the society? What has she done? I just want somebody to mention 1 or 2 or 3 things that she has done to the whole society. Nothing. Instead of that, ó fowó wa ṣe party, wọ́n decoration 250 million fún hotel, just decoration alone. Kò tí mo wo jíjẹ mú event yẹn. Party tó dẹ̀ ṣe kìí ṣe party tó máa kó ògo àti ọlá bá wa ní ìlú Nàìjíríà. Party tó tún dá gbèsè kún gbèsè fún wa ni. Ó dẹ̀ sọ fún wa, ó láwọn máa sọ òkè dílé, àwọn onídìí kọ́bọ̀ ọmọ Nàìjíríà. Àwọn wà òkè ọkọ̀, àwọn wà òkè, kò sí nǹkan táwọn fẹ́ fowó Nàìjíríà ṣe. But lọ́jọ́ tó ní kan kí ni ó jẹ́ outcome ẹ̀. Now Jagaban of Oyo State, ẹ ti gbọ́n táwọn náà tún wá sọ báyìí. No, Yorùbá ẹ jẹ́ ká jí. Ẹ jẹ́ ká jí. I think this is the right time fún wa láti mọ tó tọ́ tó yẹ ká ṣe fúnra wa. Láti mọ bá ṣe máa gbára wa kúrò lọ́wọ́ àwọn ìkà ọbàyéjẹ́, àwọn ẹni bí èèyàn. Láti gbára wa lọ́wọ́ àwọn ìkà èèyàn. Àwọn kẹ́ni mà ní àwọn afọ àkókò ẹni ṣòfò. Ẹ wo bí gbogbo ẹ ṣe le tó. Ìjẹ́ Eva gbọ́ wípé the First Lady of Nigeria, this is what she have been doing to help people in Nigeria. Ìjẹ́ Eva gbọ́ pé òkè bí gbogbo ẹ ṣe le tó. Ṣèyí Tinubu, this is what she have been doing to help the poor people in Nigeria. Ìjẹ́ gbọ́ pé bí gbogbo ẹ ṣe le tó. Folashade Tinubu, this is what she have been doing. Instead of that, she keep on hurting the market women. Folashade Tinubu, instead of her to help the market women, she keep on hurting them, giving them hard time. Ṣé ẹ mọ iye ọjà tí wọ́n tì? Ṣé ẹ mọ ohun tó yọ àwọn ìyá lọ́jà rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́wọ́ Folashade Tinubu tó dẹ̀ mọ situation of the country? Ó mọ ipò tí economic of the country tó wà báyìí. Ó mọ how bitter, terrible people are suffering in that country. And what has she done to help the poor masses, to help all the market women? Ju wípé ó tún gbomi jẹ́ kíkorò lójú wọn ni. Ohun tó lè mú Tinubu family tí wọ́n lè máa ṣe báyìí treat àwọn èèyàn. Trust me, kò sẹ́ni tó lè help anybody mọ́. Kò sí ìjọba tó lè débẹ̀ tó lè help anybody. Ohun tó lè mú Jagaban àti gbogbo àwọn family ẹ̀ tí wọ́n wà in power, àtàwọn ọmọ ẹ̀ tó wà in power, àtìyàwó ẹ̀ tó wà in power, tí wọ́n lè joyè ọ̀dájú ìka ènìyàn. Ẹ gbà mí gbọ́, kò sí anybody tó lè ní sympathy fún yàn ní Nàìjíríà yẹn mọ́. Ó ti kọjá. Because he's the only person tí everybody minus me tí wọ́n put hope on wípé yes, ìjọba Tinubu máa gbé àwọn. Tinubu ló lè ṣe. Go and look at all the taxi driver. Go and look at the way they were all crying around the streets. Even one drive lower by, some of them are crying bitterly, weeping.
wípé kí làwọn kò sí. They regret the day they vote for President Bola Ahmed Tinubu. Ẹlòmíì ní ọjọ́ tóun dìbò, ẹlòmíì sọ pé látìgbà tóun ti dáyé òun ò dìbò rí, but when it comes to Tinubu, òun wà forced láti dìbò pé yes, this is the aláàánú of mẹ̀kúnnù that is going to take mẹ̀kúnnù away from mẹ̀kúnnù láti sọ wọ́n dolówó. But kí ni outcome ẹ̀? Ó sọ di àjẹkún ìyà ló máa jẹ. Wọ́n jẹ àjẹkún ìyà. Ó gba oúnjẹ lẹ́nu wọn, ó gba ohun lójú wọn, ó gba àlàáfíà wọn lọ. Ìjọba Tinubu gba oúnjẹ, ó gba omi, ó gba àlàáfíà lọ lọ́wọ́ àwọn èèyàn. Gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ wípé ó máa help àwọn, gbogbo wọn ni wọ́n fi ọjọ́ tí wọ́n lọ bọ́ta dìbò fún President Bola Ahmed Tinubu ni wọ́n fi bú. Ọ̀rọ̀ tó wà lẹ́sìn gbogbo ọmọ Yorùbá, wake up. Amalgamation òṣì tó fẹ́ kọ yìí tó bá kọ́ ẹ wò. Mi ò lè dùnnú náà pé mi ò sí Nàìjíríà because gbogbo ẹbí mi Nàìjíríà ló wà. Mi ò lè dùnnú, but gbogbo wa la máa lẹ́ni ní adùwẹ̀. Tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ sign another amalgamation, ẹgbẹ́ kan tó lórí àwọn Fúlàní sọ, ó ní let everybody go in peace, not pieces. Ó ní let everybody go in his own way because we are not the same. Amalgamation ló so wá papọ̀. Abẹ́ ẹgbẹ́ kan tí wọ́n kọ́ play fún yín ní bẹ̀rẹ̀ rẹ̀, ẹgbẹ́ kan tí màá yẹn sọ ni. Ó ní amalgamation ló so wá papọ̀, and amalgamation ti expire. Everybody should go in peace, not pieces. Ó ní enough of slavery country. Wọ́n enslave àwọn èèyàn ní Nàìjíríà ni. They taught everybody to slave. Àfàwọn tí wọ́n jẹ ní ìdíbàjẹ́. Àfàwọn tí wọ́n jẹ owó politicians. Those are the people that are enjoying Nigeria. Àwọn tí Nigeria favour nìyẹn. Ẹgbẹ́ bí kan tí màá yẹn sọ, ó ní everybody should go on his own way. Ó ní enough of all this slavery. Ó ní meanwhile, our culture is not the same. Our language is not the same. Our culture is not the same. Our language is not the same. And when we are talking about country, country means the people that spoke, that speak, that saw, that say the same or the same language. Are we speaking the same language, the same dialects in Nigeria? No. We have different type of dialects in Nigeria. Yes. Èdè oríṣiríṣi ló kún Nigeria. Go to Europe. Go to UK. They speak British. Go to Germany. They spoke German. Go to Italy. Italo. They get their own language. Gbogbo country, they have their own language. Kí ni language tiwa ní Nigeria? English. And this English is general language. Because you cannot say our language in Nigeria is Yoruba. You cannot say our language in Nigeria is Igbo. You cannot say our language in Nigeria is Hausa or Fulani. No. No. It's not the same. So everybody should go on their own way. Enough of this. Enough. Enough. Ẹ̀yin ọmọ Yorùbá jí ojú òní tí wá. Ya oni jẹ wá o. Gbogbo báwa kan ṣe ń pariwo nísàlẹ̀ bí pé a fẹ́ lọ. Bẹ́ẹ̀ làwọn olórí Fúlàní kan náà ń ṣiṣẹ́ àtàwọn olórí mọ́là kan báwọn náà fẹ́ dá dúró. Báwọn náà fẹ́ dá dúró, so ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ẹ jẹ́ káwa náà máa ṣe kíni. Wọ́n ní iṣu àtẹnumọ́ kì í ṣe kíni kì í jóná. Alùbàtà kì í dáre. Ẹ jẹ́ ká continue. Ẹ jẹ́ ká múra sí. Mo mọ̀ pé kò sí bó ṣe lè pẹ́ tó. Ọlọ́run máa gbọ́ àdúrà wa lọ́jọ́ kan, a máa bọ́. Ojú òní tí wà lágbára Ọlọ́run. Akérè Ayọ̀délé kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ìyá yìí bàbá, ẹ bá mi subscribe sí YouTube channel mi Lady K Ìfẹ́ Olúwa Show. Lady K Ìfẹ́ Olúwa Show. Ẹ bá mi subscribe sí YouTube mi. Mo fi Ọlọ́run bá bẹ̀yìn ẹ baby of Yorùbá nation yín náà ni. Ẹ má dé gbàgbé gbogbo àwọn product tá ń tà lórí ìkànnì Lady K Ìfẹ́ Olúwa Show. Ẹ watch out. They are very good products. Ṣé ti diabetes ni? Jẹ̀díjẹ̀dí, manpower, nǹkan ọmọkùnrin tó kéré jọjọ́ orí lọ, àbí èwo lẹ fẹ́ sọ mẹ́, àbí ti flat tummy. Gbogbo àwọn nǹkan tí mo kálẹ̀ fún yín, mo fọwọ́ ẹ̀ sọ̀yà ẹ̀mí regret pẹ̀ rà. Bákan náà body cream, body soap àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nílé iṣẹ́ Danari skincare àti cleanser tó wà pa gidi tó mú yes. Gbogbo ẹ̀ náà ṣe kí ni? Ó mú yes, mo fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín. Mi fẹ́ kí fídíò yìí gùn jù. Bákan náà dẹ̀ tún ni gbogbo ẹ̀yin tẹ́ bá tún fẹ́ ra bag, bàtà àtàwọn lace tó mú yes, àwọn fabric tó wà pa gan láti ilé iṣẹ́ Unique. Ẹ̀yin náà pè mí lórí WhatsApp number mi, ojú òní ti gbogbo wa. Àdúwàrà wa ti. Bákan náà dẹ̀ lẹ́yìn tẹ́ bá fẹ́ ṣẹ́wó, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ wá patronize mi.
ó tó jọ́ mẹ́ta ẹ patronize mi dọ́là tuntun ti lọ sókè nsìn àsìkò yìí sìn owó dùn ṣẹ́gun owó ṣe kí ni bèrè dọ́là 117 wow God is wonderful $1 ti 117 a ṣì wà ní September o tó bá máa fi di December a máa ṣẹ́ dọ́là ní 2,500 or 3,000 ògo fún Jésù gbogbo ẹ̀yin mọ́mì ẹ̀yin dáàdì tẹ́ bá fẹ́ ṣẹ́wó ẹ lọ download lemfire kẹ́ lo ìfara kóòdù mi tó wà ní òkè program ìkẹ́ fi ṣẹ́ owó ẹjọ́ mo bẹ̀bẹ̀ ní mi ò ṣakọ́ ojú òní tìyìn ẹ̀yin tẹ́ wà ní Canada tẹ́ bá ṣẹ́ owó lórí app yẹn for the first time wọ́n máa fún yín ní $30 bonus ẹ̀yin tẹ́ wà ní America wọ́n máa fún yín ní $20 bonus ẹ̀yin tẹ́ wà ní UK wọ́n máa fún yín ní £10 as bonus so ẹjọ́ ẹ patronize mi ojú òní tì mí níwáyé tì ẹ ṣé wọn ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ire o.